Ẹ tún kú dédé àkókò yìí, a kú kó lè dùn, a kú kó lè dá, yóò sì dára fún wa láṣẹ Elédùmarè. Ìkànnì ìròyìn fẹ́lifẹ́li online tv náà lẹ́tún gún wá sí báyìí lórí àkọ́tún ìròyìn àkíkà tí ó mọ̀ lákàkì. Ìyún àwọn ìròyìn tó ní ṣe pẹ̀lú ìwà ipá, ìwà ọ̀daràn àti àwọn onírúurú tó jọmọ́ ìwà láabi táwọn fi ń kẹ́kọ̀ọ́ tá a fi jọ mọ̀ ibi tí ayé ń yí lọ. Sodiq Olúwaṣèyí lèmi jẹ́, Bashar bàbá tó bí mi lọ́mọ. Ẹ jẹ́ n kọjá sódì kejì lọ́hùn náà. Ìròyìn fẹ́lifẹ́li TV àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà, máa wò lóòrèkóòrè. Mo kí yín o, ẹ káàbọ̀ padà láti abala kejì lọ́hùn-ún. Ẹ gbá pèrè kẹ́ ẹ fi tẹ̀ kẹ́ ẹ mọ̀ gbáwọn ìròyìn náà lọ́rẹ̀ kìnìún báyìí. Láti ìpínlẹ̀ Ọ̀ṣun, wọ́n ní ọwọ́ tẹ òṣìṣẹ́ ilé ìgbókùpamọ́sí kan ìyún mọ́ṣúárì attendant àti àwọn márùn-ún míì látàrí wípé wọ́n lọ́wọ́ nínú káràkátà àwọn ẹ̀yà ara ọmọnìyàn ìyún àwọn òkú tí wọ́n kó sí ilé ìgbókùpamọ́sí ọ̀hún àti àwọn omi eléyìí tí wọ́n fi wẹ òkú kù. Wọ́n ní nígbà tí iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Ọ̀ṣun tí ó mọ̀ fi ọ̀rọ̀ ọ̀hún léde lọ́jọ́ ọjọ́rú ọ̀sẹ̀ yìí, náà ni wọ́n sọ di mímọ̀ wípé ọwọ́ wọn òun náà ló mọ̀ tẹ ògbólógbòó àwọn afurasí àwọn ọ̀daràn mélòó kan, àwọn méje. Wọ́n ní Johnson Daniel tó jẹ́ ọmọ ọdún 43 years, wọ́n ní Adétúnjí Okùnadé tó ń jẹ́ ọmọ ọdún 42 42 years wọ́n porúkọ náà 42 years ni òun tí àtàwọn míì Ọláníyàn Àṣìṣì Balógun Tèmítọ́pẹ́ Ọládàpọ̀ Ahmed Kazeem Razak àti Azaka Rauf. Wọ́n ní àwọn méjèèjì yìí òun náà ni wọ́n mọ̀ gbé lóní jàǹtò látọwọ́ iléeṣẹ́ ọlọ́pàá nígbà tí tó jẹ́ alukoro fún iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Ọ̀ṣun tí ó mọ̀ fi ìdí ìṣẹ̀lẹ̀ múlẹ̀ ọ̀gbẹ́ni Emmanuel Giwa Aládé. Nígbà tí ó mọ̀ fi ìdí ìṣẹ̀lẹ̀ múlẹ̀ ó ní àwọn méjèèjì yìí náà wọ́n lọ́wọ́ nínú káràkátà àwọn ẹ̀yà ara òkú. Wọ́n ní bí ọ̀rọ̀ bó sì ṣẹlẹ̀ gan ni pé wọ́n ní iṣẹ́ rí Daniel ń tiẹ̀ gangan Daniel Joshua òun gangan náà ló jẹ́ pé òṣìṣẹ́ ilé ìgbókùpamọ́sí ọ̀hún. Wọ́n ní òun tiẹ̀ ni wàá mọ́ ta àwọn ẹ̀yà ara òkú àti àwọn omi tán ilé tí wọ́n fi wẹ òkú ni mọ́ ta fún àwọn oníṣègùn ìbílẹ̀ àti onírúurú àwọn èèyàn láti fi ṣètùtù ọlà ní agbègbè ọ̀hún ilé tí wọ́n jọ ń ṣiṣẹ́ láabi ọ̀hún papọ̀. Wọ́n ní ṣùgbọ́n àwọn onínúure kan ní agbègbè ọ̀hún níbi tí ìṣẹ̀lẹ̀ náà tó ti ṣẹlẹ̀ òun náà ni wọ́n mọ̀ lọ́ta iléeṣẹ́ ọlọ́pàá lólobó wípé n tí arákùnrin yìí ń ṣe òun náà ló mọ̀ pé títí ń wu ìwà láabi náà. Wọ́n ní ṣùgbọ́n báyìí o látìgbà tí wọ́n ti fi kélé òfin ló jẹ́ kí wọ́n lọ fi tó iléeṣẹ́ ọlọ́pàá létí. Wọ́n ní lẹ́sẹ̀kẹsẹ̀ náà ni wọ́n bẹ̀rẹ̀ sí ní dọdẹ arákùnrin ọ̀hún tó fi wá di pé ìkan náà ọlọ́pàá wọ́n dìbọn wípé àwọn náà wọ́n fẹ́ wá ra ẹ̀yà ara èèyàn tí ó fi wá kó sí iléeṣẹ́ ọlọ́pàá gangan tó fi wá kó sí wọn lọ́wọ́. Eléyìí ló mú kí wọ́n fi kélé òfin gbé Joshua Johnson Daniel àti ojúgbà rẹ̀ eléyìí tí wọ́n jọ ń ṣiṣẹ́ ní ilé ìgbókùpamọ́sí ọ̀hún torúkọ tiẹ̀ ń jẹ́ Adétúnjí Okùnadé àti àwọn yòókù tí wọ́n sì lọ ṣàwọn lọ́kọ̀ọ̀kan èjèèjì látàrí pé wọ́n lọ nù káràkátà àwọn ẹ̀yà ara òkú àti àwọn omi eléyìí tí wọ́n fi wẹ òkú ìyẹn nílé ìgbókùpamọ́sí ọ̀hún ní ìpínlẹ̀ Ọ̀ṣun. Ọgbà bẹ́ẹ̀ ní ìpínlẹ̀ Ọ̀yọ́, ilé-ẹjọ́ gíga kan tó fi kalẹ̀ sí Ìyágànkú ní ìpínlẹ̀ Ọ̀yọ́ ní ìlú Ìbàdàn tí ṣolúlu ìpínlẹ̀ ọ̀hún òun ló mọ̀ ti ní kí àwọn akẹ́kọ̀ọ́ mẹ́ta kan lọ mọ́ lo dáúlà nínú ọgbà ìtúnirọ̀ rìmáǹdì báyìí náà o látàrí pé wọ́n na akẹ́kọ̀ọ́ ẹgbẹ́ wọn kan títí ẹ̀mí tó fi bọ́ lẹ́nu rẹ̀ ní ìlú ìyún ní ilé ẹ̀kọ́ ìmọ̀ ẹ̀kọ́ ti sáyẹ́ǹsì àti ìmọ̀ ẹ̀rọ ìgbàlódé ìyún ètò ìlera ìyún College of Health Science and Technology eléyìí tí ń bẹ ní ìlú Ìṣẹ̀yìn. Wọ́n ní àwọn akẹ́kọ̀ọ́ ilé ẹ̀kọ́ ọ̀hún náà ní àwọn ọmọ ọ̀hún. Wọ́n ní bí ọ̀rọ̀ sì ṣẹlẹ̀ gan ni pé wọ́n ní akẹ́kọ̀ọ́ wọn eléyìí tí wọ́n lù pa lórúkọ tẹ̀ ń jẹ́ Ẹniọlá Ismail tóun jẹ́ ọmọ ọdún 16 years. Wọ́n fi orúkọ àwọn ọ̀daràn ọ̀hún léde. Wọ́n ní Ṣódìmù Halima ọmọ ọdún 18 years lòun o. Àgbẹ̀dùn Zainab òun jẹ́ ọmọ ọdún 23 years àti Ọlálẹ́yẹ Ọládùnní tóun náà jẹ́ ọmọ ọdún 23. Wọ́n ní ilé-ẹjọ́ látọwọ́ onídàájọ́ Mudashiru ló ní ẹ lọ́ọ́ fáwọn fi wọ́n sínú ọgbà ìtúnirọ̀ o ní ọgbà ìtúnirọ̀ rìmọ́ǹdì náà ní Agbòdì nílùú Ìbàdàn
wọ́n ti máa wà ń bẹ̀ náà. Wọ́n ní bí ọ̀rọ̀ ọ̀hún sì ṣẹlẹ̀ gan ni pé wọ́n ní ọ̀rọ̀ ló mà ṣe bí ọ̀rọ̀ láàrin àwọn akẹ́kọ̀ọ́ ọ̀hún tí Ismail náà jẹ́ ojúgbà wọn o. Wọ́n ní níṣe ni àwọn mẹ́tẹ̀ẹ̀ta àti àwọn míì tí wọ́n torí wọ́n pọ̀. Wọ́n ní ṣe ni wọ́n dá dùndún ìyà fún Ismail, wọ́n sì bẹ̀rẹ̀ sí ní ṣíwọ́ lúlùgbò. Wọ́n ní lẹ́yìn tí Ismail délé náà ni ó bẹ̀rẹ̀ sí ní rí pé gbogbo ara òun náà ní dùn. Wọ́n ní wọ́n gbé lọ sí ilé ìwòsàn, àmọ́ ilé ìwòsàn náà ló mọ̀ dákẹ́ sí. Wọ́n ní ìṣẹ̀lẹ̀ náà ló ṣẹlẹ̀ ní ọjọ́ 29 nínú oṣù keje ọdún yìí nìkan bíi aago 4 ìrọ̀lẹ́ nínú ọgbà ilé ẹ̀kọ́ ọ̀hún tí ń bẹ ní ìlú Ìsẹ́yìn ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Nígbà tí wọ́n sọ ọ̀rọ̀ ọ̀hún síwájú sí àwọn yòókù wọ́n ti na pápá bora báyìí, ṣùgbọ́n wọ́n iléeṣẹ́ ọlọ́pàá tí wọ́n sì taari wọn lọ síwájú ilé ẹjọ́. Wọ́n ní ọwọ́ àwọn mẹ́ta ọ̀hún péré òun náà ni ọwọ́ tì bàbá yìí o. Ilé ẹjọ́ wá sún ìgbẹ́jọ́ wọn sí 30 nínú oṣù kejìlá ọdún yìí nígbà tí wọ́n mọ̀ tún ẹjọ́ wọn gbọ́ lórí kíni gan irú ọṣẹ wo ni ìdájọ́ ilẹ̀ yìí tí yóò fi wọ́n dá. Láti ìpínlẹ̀ Bauchi, arákùnrin kan ní kọ̀rọ̀wọ̀ sí ẹyẹ tí Musan òun náà ni ọwọ́ mọ̀ ti tẹ̀ báyìí látàrí pé arákùnrin ọ̀hún ní tí òun kúndùn láti máa ṣe ń tiẹ̀ òun náà ni láti máa gba owó lọ́wọ́ àwọn èèyàn lọ́nà àìtọ́, pàápàá jùlọ àwọn tí wọ́n ń wáṣẹ́. Wọ́n ní ọmọkùnrin yìí wọ́n forúkọ léde pé ń jẹ́ Aliyu Adamu. Wọ́n ní ọmọ iléeṣẹ́ ológun ilẹ̀ yìí tẹ́lẹ̀ rí ni ṣùgbọ́n wọ́n ti fi ọwọ́ sí wọ́n fi júwèé lé fún látàrí àwọn ìwà màgòmágó bíi ká máa sá lẹ́nu iṣẹ́ lè tí ń wù. Òun náà lójú wọn fọwọ́ sí júwèé lé fún wa láti ìgbà náà. Òun náà ni wọ́n sọ fún àwọn èèyàn wípé tán máa ń wáṣẹ́ sí iléeṣẹ́ ọmọ ológun ilẹ̀ yìí wípé òun ó bá wọn wáṣẹ́ o. Wọ́n ní eléyìí tó wá ṣe tó bú lọ́ báyìí náà ló jẹ́ pé àwọn mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ ló gba owó tó tó ẹgbẹ̀rún lọ́nà òjìlérúgba ó lé mẹ́wàá owó náírà yìí 250,000 naira náà ló mọ̀ gbà lọ́wọ́ àwọn èèyàn ọ̀hún. Ẹni tó jẹ́ alukoro fún iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Bauchi Ahmed Wakili ló ń sọ di mímọ̀ ní ọjọ́ ìṣẹ́gun ọ̀sẹ̀ yìí wípé àwọn èèyàn tí ó lù ń bàgẹ́ ọ̀hún náà ló mọ̀ lọ fi tó iléeṣẹ́ ọlọ́pàá létí ní ọgbà bẹ́ẹ̀ wọ́n sì bẹ̀rẹ̀ ìwádìí lórí ọ̀rọ̀ rẹ̀. Nígbà tí wọ́n fi tó iléeṣẹ́ ọmọ ogun ẹ̀ka tìpínlẹ̀ Bauchi ọ̀hún létí, wọ́n ní ọmọkùnrin yìí ẹni wọ́n ti fọwọ́ sí júwèé lé fún ó ti tó ìgbà díẹ̀ báyìí látàrí onírúurú ìwà eléyìí tí mọ́ wù bí màkàrúrù nínú iléeṣẹ́ ọmọ ológun ló yẹ kán fi ọwọ́ sí wọ́n fi júwèé lé fún. Ní báyìí wọ́n ti fi kélé òfin wọ́n ti gbé ọmọkùnrin ọ̀hún báyìí o bí ìsìn jẹ́ pàkópàkó lákòlò ọlọ́pàá. Wọ́n ní ọgbà tí wọ́n ti parí ìwádìí lórí ọ̀rọ̀ rẹ̀ wọ́n ó taari rẹ̀ lọ sónítàràsòsé lọ sí iwájú ilé ẹjọ́. Ẹ ṣeun bí ẹ ṣe ń gbọ́ wa tẹ̀sí ń wò wá. Wọ́n gbàgbé láti subscribe sórí ìkànnì ìròyìn Fẹ́lifẹ́li online TV. Àwọn ìròyìn àkíkà ọ̀hún kò ní jù báyìí lọ fún ti tàsìkò yìí. Ẹ má gbàgbé láti darapọ̀ mọ́ wa nígbà míì fún àkọ́tún ìròyìn ọ̀hún. Ẹ ṣeun bí ẹ ṣe ń darapọ̀ mọ́ wa. Sodiq Olúwaṣeyì lèmi jẹ́ Bashir Baba Tubimilọ́mọ. Títí ìgbà míì tẹ́sán máa pàdé wa eré àtàánú olówó bàkọ́mọ bẹ́ẹ̀ nìkọ̀ọ̀kan wa gbé ó dàbọ̀. Ìròyìn Fẹ́lifẹ́li TV àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà máa wò lóòrèkóòrè.